Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ nílé lóko àti ní gbogbo àgbáyé. Ẹ má bínú, mo kàn wá láti súré ṣe fídíò yìí ní rush torí alẹ́ àná ni mo kúrò lórí ètò Madam Sóyẹkórí bẹ́ẹ̀. Ètò yẹn wá jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó tan ìmọ́lẹ̀ sí mi mọ́. Bẹ́ẹ̀ náà ni nígbà tí mo wà lórí ètò ọmọ Lúkà, ó jẹ́ kí n rí ọ̀pọ̀lọpọ̀ ìmọ́lẹ̀ náà. So àwọn ìmọ́lẹ̀ yẹn kàn ń wá sí, ó kàn ń wá sí, ó kàn ń wá sí ni. Fún àǹfààní àwọn èèyàn tí wọn ò tíì láǹfààní àti wo ọ̀pọ̀lọpọ̀ fídíò tí mo ti ṣe sẹ́yìn, àti pàápàá jùlọ fún àǹfààní àwọn èèyàn tí ò tíì mọ nǹkan tí mo gbé dání gangan. Fúnra ara Ọlọ́run ló fọwọ́ tọ́ ẹ̀mí mi láti promote Yoruba nation. Right from inception, látìgbà tí wọ́n ti jẹ́ tí wọ́n ti tá ti dá ọ̀rọ̀ pé à ń agitate fún Yoruba nation sílẹ̀ ni mo ti jẹ́ ọ̀kan lára wọn, bó tilẹ̀ jẹ́ pé mi ò fọ́kà, mi ò kí ń jáde àfi bóyá tèmi àtàwọn ọ̀rẹ́ mi bá kàn sọ̀rọ̀ lẹ́gbẹ̀lẹ́gbẹ̀, mi ò tíì jáde sí gbogbo ayé láti sọ pé báyìí ni mí. Ṣùgbọ́n àìtí jáde ìgbà náà lọ́hùn, ó tún help mi gan láti build mi. Ọlọ́run ló máa pè mí pé kí n wá dúró ti Yoruba nation, kí n pẹ̀lú àwọn tí ó borí yẹn, torí Ọlọ́run jẹ́ kó yé mi wípé Yoruba nation is unstoppable. Ọlọ́run jẹ́ kó yé mi wípé iṣẹ́ ọwọ́ òun ni òun ló ń gbé kalẹ̀, kò sẹ́ni tó lè dá dúró. Ṣẹ́ẹ̀dẹ̀ mọ̀ pé tọ́rọ̀ bá kọjú sẹ́nìkan, ẹ̀yìn ni ó kọ sẹ́lòmíì. Táìtù tí mo lè pe táìtù gbogbo ọ̀rọ̀ mi ò ní, òun náà ni pé tí ọ̀rọ̀ bá kọjú sẹ́nìkan, tàbí pé nǹkan tó bá kọjú sí ẹnìkan báyìí, ẹ̀yìn ni ó kọ sí ẹlòmíì. Ntí kálukú bá dẹ̀ rí, ẹni tó wà níwájú, ẹni tó kọjú sí, ojú àti mú ní òrì, ẹni tó kọ ẹ̀yìn sí, orí àti ìpàkọ́ àtàwọn nǹkan tó wà lẹ́yìn ní òrì. So automatically bí ẹni tó wà níwájú bá sọ tó ń rí, kò lè bá ti ẹni tó wà lẹ́yìn mu. Bí ọ̀rọ̀ ilé ayé dẹ̀ ṣe rí nìyẹn láti bẹ̀rẹ̀ dópin. Àwọn nǹkan kan ni mo fẹ́ ṣàlàyé lórí ẹ̀, torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pè mí lórí prógrámù Sóyẹkórí bẹ́ẹ̀ lánàá. Láfítà tí mo tún parí prógrámù, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tún pè mí gan. Gbogbo èyí tẹ́ pè mí, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ojú ò ní tì yín, àní wá yín tì. Pẹ̀lú ògo Ọlọ́run, tí ọ̀rọ̀ Yoruba nation náà bá wá padà, tí Ọlọ́run bá wá crown rẹ̀ tán, wọn nífẹ̀ẹ́ ní kankan yín ṣàwátì. Ẹ jọ̀ọ́, àwọn nǹkan kan ni mo fẹ́ kọ̀ tí Yoruba nation bá máa gbà mí, kí wọ́n gbà mí gẹ́gẹ́ bí ọmọ wọn àti gẹ́gẹ́ bí olùtọ́sọ́nà. Ọlọ́run ló ń tọ́ mi sọ́nà, Ọlọ́run ló ń tọ́ ọ̀pọ̀lọpọ̀ wa náà sọ́nà o, ṣùgbọ́n ó dàbí ẹni pé ọ̀nà tí ó tọ́ kálukú sí ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Mo fẹ́ mú àwọn nǹkan yẹn wá ní ìpele láàárọ̀ yìí ni ló jẹ́ kí n decide pé mo ní láti ṣe fídíò yẹn lénìí. Ẹ jọ̀ọ́ sà, nígbà tá a bí mi ò láǹfààní àti kà ju ìwé 6 lọ. I'm a bloody primary 6 living certificate holder. Àwọn èèyàn kan dẹ̀ wà lénìí tí wọ́n jẹ́ professor, tó jẹ́ wípé àwọn fámìlì wọn gan ọmọ wọn tán. Èmi tí mo dẹ̀ jẹ́ ọmọ oníwèé 6, gbogbo orílẹ̀-èdè àgbáyé ni wọ́n ti mọ̀ mí. Iṣẹ́ Ọlọ́run ni, Ọlọ́run ló ń fẹ̀dá hàn.
bí èèyàn bá wà ní abẹ́ téèyàn gọ sábẹ́ tébù tàbí abẹ́ àpótí tọ́lọ́ ń bá ṣe tán àti fi hàn àwọn èèyàn ní wo bòmí ìmọ̀ abẹ́ àpótí yẹn náà máa wò bí èèyàn bá dẹ̀ gun orí chair tó nàró káyọ̀ lè bá rò tọ́lọ́ ń bá sọ pé wọn ò ní rí àwọn ayé ò tiẹ̀ wá ní wo ibi tí chair yẹn wà níbi pé wọ́n máa rí ẹ̀ tó wà lórí chair. Ẹ dákun torí Ọlọ́run mo fẹ́ ká ní ìpín òun yẹn dẹ̀ ni pé èmi ò ní ṣe ju tọ́lọ́run rán mi wá ṣe nídìí Yorùbá nation yìí lọ torí Ọlọ́run ti fi yé mi pátápátá wípé is coming to be pé reality wà lórí ọ̀rọ̀ Yorùbá nation pé gbogbo ẹnikẹ́ni tó bá fi ọwọ́ kùn tó bá di lọ́jọ́ ọ̀la wọn ò ríra wọn nírí pé yes mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àwa la jà fún ṣùgbọ́n àwọn tí kò bá tí ì yé tó tí wọn ò tí ì rí tí ọ̀pọ̀lọpọ̀ àwárí tàbí nǹkan kan míì náà ló disturb wọn tí kìí ṣe pé wọn ò rí àwọn ẹlòmíì náà rí ṣùgbọ́n because of one thing or the other wọn ò lè bá wa sọ bá wa ṣe ń sọ so mo fẹ́ kí kódà máa pe bàbá wa prof máa pè wọ́n máa bá wọn sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí mò ń sọ yìí torí pé ntọ́lọ́run rán kálukú wá ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ẹ dákun nígbà tí mo jáde primary 6 tí mo sọ fún mi wípé mi ò kàjù ìwé bẹ́yẹn lọ tọ́lọ́run dẹ̀ fi mí hàn léni tọ́lọ́run fi mí hàn gbogbo ayé àwọn èèyàn kan lọ́lọ́run máa lò láti fi mí hàn àwọn tí Ọlọ́run lò àwọn náà ni colleagues mi àwọn senior colleagues àwọn junior colleagues tí wọ́n ń ṣiṣẹ́ tí wọ́n ń kà mí yẹ pé lágbájá la fẹ́ lò òun ló jẹ́ kẹ́yìn rí mi àwọn nǹkan tí mo sọ tó ń jọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lójú tẹ̀ ń ṣàdúrà fún mi táwọn èèyàn ń ṣe oríṣiríṣi tí wọ́n ń ta mí lọ́rẹ yẹn ṣe rí tẹ́lòmíì bá sọ kódà kó sọ kó dojú tèmi yìí lọ ẹ ní gbọ́ because ẹ ní interest láti kò sí nǹkan tó attract yín lórí ẹ̀ ọ̀rọ̀ tèmi ń sọ yìí ọ̀rọ̀ kọ́ ni nínú tẹ́lòmíì ń sọ ntí ẹlòmíì ń sọ tẹ́mi bá lè sọ ẹ tó gbé mi ju bẹ́ẹ̀ sí gbé mi yé lọ ṣùgbọ́n tẹ́mi ń sọ yìí tẹ́lòmíì bá sọ ẹ̀ tí ẹ̀ ní wo ibi tó wà orúkọ tọ́lọ́run ti ṣe fún mi yẹn ńlẹ̀ àtàtì mọ́ ọ̀rọ̀ tẹ́ ń gbọ́ lẹ́nu mi tí mo fi níyì lójú yín ẹjọ́ sà ẹjọ́ mà mi ò ní sí lára àwọn tí ó gbógun ti àwọn tó build mi o mi ò ní sí lára àwọn tí ó gbógun ti àwọn èèyàn tí ó sọ mí di mímọ́ o láàrin àwọn òṣèré ni mo dàgbà sí àti jẹ àti mu mi ọwọ́ wọn ló ti ń wá títí tí mo fi di tọ́lọ̀ ń jẹ́ kí n dà lénìí ṣé wá rí àwọn tó fi àtijẹ àti mu lé mi lọ́wọ́ àwọn náà ni àwọn colleagues mi o àwọn náà ni àwọn ọ̀gá mi o rírí tẹ̀ rí mi tínú yín fi ń dùn lénìí Bello contribute a lot rírí tẹ̀ rí mi tínú yín fi ń dùn lónìí Jídé Kòsọ́kọ́ contribute a lot rírí tẹ̀ rí mi tínú yín fi ń dùn lónìí àwọn ìyá Rainbow ìyá 2D àti àwọn ìyá lóríṣiríṣi bẹ́ẹ̀ wọ́n contribute sí rírí tẹ̀ rí mi tínú yín fi ń dùn o wọ́n contribute sí bí mo ṣe ń jẹ́ èèyàn lójú yín o mi ní bá anybody bú wọn o wọn lè fi ààyè gbà mí tán kémi wá dàgbà tán kí n wá kọjú sí ibi tí wọ́n ti build mi pé bẹ́ẹ̀ ni mo fẹ́ wó ẹ jọ̀ọ́ torí Ọlọ́run gbogbo àwọn èèyàn tó bá fẹ́ máa bú òṣèré ẹ máa bú wọn láyé ara yín mi ò ní ẹ máa bú wọn ẹ tó bá fi ìpè kó wọn máa bú wọn òun ni òun ò fi rere gbà ó lè máa bú wọn o ṣùgbọ́n mi ò ní bá wọn bú òṣèré o òṣèré ni mí inú wọn ni mo àárín wọn ni mo dàgbà sí àti kékeré ni mo ti ń act bàbá tí wọ́n ń pè ní bàbá Sùpọ̀ kò sí mọ́ ni òun ni ọ̀gá mi àbúrò bàbá mi ní ọdún ẹni mo gbé láti kékeré òun ni Ọlọ́run lò tó fi iṣẹ́ ilé mi lọ́wọ́ ṣùgbọ́n ọ̀gá kan ò lè dá fi iṣẹ́ yẹn léèyàn lọ́wọ́ èèyàn máa gba experience káàkiri ni ìgbà tí mo kúrò ní ilẹ̀ Haúsá
tí mo dé Èkó ipa ribiribi ni Bello Jídé Kòsọ́kọ́ àti àwọn bẹ́ẹ̀ ni wọ́n ṣe lórí mi kí n tó kọ́lọ́hún tó sọ mí di tí mo dà lẹ́nìí. Now Yorùbá dẹ̀ sọ pé odò tó bá gbàgbé orírun rẹ̀ yóò gbẹ ni. Therefore tí n bá rí kódà tèmi àtẹ̀yìn bá ń jọ ń ṣe live bóyá tí n bá pè ọ́ ní live tèmi ẹ̀ jọ ń ṣe live tó o bá sọ ọ̀rọ̀ tí ò dá sí àwọn èèyàn yẹn tó bá ti jẹ́ lórí tẹlifíṣàn tèmi ni èmi ò gé dànù o. Ẹ má rò pé àwọn nǹkan kan tá a tiẹ̀ sọ Sokoti ò lò ó lè bú àwọn ọ̀gá mi lórí tẹlifíṣàn tèmi o ó lè bú wọn bò mí o tẹ́yàn bá pè mí àwọn ọ̀gá mi náà ní experience wọ́n mọ̀ pé èèyàn ló pe lè so ẹni tó bá ń sọ nǹkan tó bá wù ú ń bẹ̀ ẹni tó wù ló sọ bó dẹ̀ ṣe ń sọ náà ni mo máa fún lésì ṣe mọ̀ pé lórí program tí mo wà ní alẹ́ àná wọ́n sọ ọ̀rọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n sọ̀rọ̀ Igwe mo lè jẹ́ kí gbogbo yín mọ̀ wípé àbúrò mi ni Igwe ni mo nífẹ̀ẹ́ sí jù nínú iṣẹ́ tíátà tó close mọ́ mi jù lẹ́yìn àwọn lọ́gàlọ́gà tí mo mọ̀ pé eléyìí ọ̀gá mi ni eléyìí ọ̀gá mi ni pé ẹnìkan close mọ́ mi jù láyé nídìí iṣẹ́ tíátà Igwe ni Ẹ̀bùn Olóyèdé ni ẹ̀ẹ́dẹ̀ ní kọ̀ndẹ́mù ẹ̀ kí n bá yín kọ̀ndẹ́mù ẹ̀ bí ìmọ̀ràn èmi pẹ̀lú ẹ̀ tàbí èrò èmi pẹ̀lú ẹ̀ tí ó bá wá gba ojú kan lórí eléyìí ó ti ń jọ ń gba ojú kan bọ̀ lórí gbogbo tá a jọ ń ṣe látẹ̀yìnwá mi wá ní tìtorí wípé èrò wa gbójú kan sìn èmi ò lè fọ́ọ̀sì ẹ̀ láti gba tèmi inasmuch tó jẹ́ pé òun náà ò lè fọ́ọ̀sì mi láti gba tiẹ̀ so tí n bá ń ṣe program torí Ọlọ́run tó bá ti jẹ́ lórí program tèmi ẹ má bú wọn o tẹ́ ẹ bá bú wọn màá kóró ojú sí o màá kóró ojú sí o màá kóró ojú sí o àwọn ọ̀ràn tèmi nìyẹn first constituency mi nìyẹn o àwọn tí wọ́n sọ mí di ẹni tí ẹ lè gbọ́ nǹkan lẹ́nu ẹ̀ kẹ́ ẹ rí pé ẹ gbọ́ nǹkan lẹ́nu èèyàn pàtàkì àwọn nìyẹn o Igwe yẹn náà wà ní àwọn tó contribute a lot sí bí mo ṣe dẹ́ntí mo dà lẹ́nu èmi náà contribute síbò náà mo contribute a lot síbò náà ṣe di tọ́da so iṣẹ́ wa yìí ń ló fi bí ilé ayé ṣe rí hàn iṣẹ́ wa yìí ló sọ wípé ló jẹ́ ká iṣẹ́ tiwa làwa ti mọ̀ wípé chairman company àti MD company yẹn àti manager company yẹn àti àwọn kílẹ̀ ń pòrò ọkọ̀ àwọn tó ń gbálẹ̀ àwọn tó ń bá wọn gbálẹ̀ mẹ́ àwọn janitors pé gbogbo bíṣẹ́ chairman bó ṣe important tó bẹ́ẹ̀ ni iṣẹ́ àwọn ọmọ tá à ń ránṣẹ́ yẹn tá a gbà tó wà àwọn cleaner ni mo fẹ́ sọ àwọn cleaner the cleaner is as important as the chairman of the company because chairman ò ní wá sílẹ̀ láti wá ṣe cleaner MD ò ní wá sílẹ̀ láti wá ṣe cleaner manager ò ní wá sílẹ̀ láti wá ṣe cleaner bẹ́ẹ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn lè dá iṣẹ́ ṣe nínú ìdọ̀tí the only person tó lè clear ìdọ̀tí yẹn ò ní cleaner so the cleaner is as important as any other person in that company iṣẹ́ tiwa ló sọ bẹ́ẹ̀ ẹnìkan ni ó gbé kámẹ́rà lọ́wọ́ ẹnìkan ni ó ń direct ẹnìkan ni ó ṣe continuity ẹnìkan ni ó ṣe ni ó ṣe ara lóge ẹnìkan ni ó fún aláṣọ ẹnìkan ni ó ṣe make up fún wa bẹ́ẹ̀ àwọn nǹkan míì tẹ́ ṣe tẹ́ a máa ṣe tí ó jọ yín lójú tẹ́gbẹ́ ẹ̀ ríru eléyìí rí àwọn kan ló ṣe so iṣẹ́ tiwa bó ṣe rí nìyẹn mi nígbà kẹ́nikẹ́ni bá mi fi ẹnu àtẹ́ lu iṣẹ́ mi èmi ò ní kẹ́ ẹ má bú yàn téèyàn bá ṣẹ̀yìn mi ò ní kẹ́ ẹ má bú o torí tí n bá sọ pé kẹ́ ẹ má bú yàn sí ó lè dàbí ẹni pé ìyẹn gangan ni mo fi ń tọ́ yín èmi ò ní kẹ́ ẹ má bú ẹni tó bá wù o wọ́n bú ẹlòmíì náà títí ó ń ga sí ni wọn ò dẹ̀ bú ẹlòmíì kọ̀ga so ó possible kó jẹ́ pé bíbú tí wọ́n ń bú àwọn kan ló mú wọn ga so tẹ́mi bá dẹ̀ ní kí wọ́n má bú wọn mọ́ ó mì pé mi ìfẹ́ kan ga mọ́ nìyẹn èmi ò ní kí wọ́n má bú yàn o ṣùgbọ́n èmi ò ní fẹ́nu mi bú yàn ìdẹ̀ ní gbèyàn wá sórí tẹlifíṣàn tèmi tí mo interview rẹ̀ lórí Sokoti TV mi ò ní gbèyàn wá bẹ́ẹ̀ láyé kí n gbà kí irú ẹni bẹ́ẹ̀ kó bu ẹnu àtẹ́ lu
first constituency mi ibi tèmi ti di nǹkan tó lọ sọ mí dà lẹ́nu ẹ̀yin Yorùbá nation ẹ bá mi gba ìyẹn lé ní o. Ẹlẹ́kejì ni sẹ́rí ẹni tẹ́yàn bá sùn tìlẹ̀ yẹn máa ń jarun pálù. Ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn ti pè mí lẹ́yìn tí mo kó lórí kìdí tí wọ́n ń bú ẹ mọ̀ pé àwọn ẹnìkan sọ̀rọ̀ Olúọmọ lórí program yẹn nígbà tí mo wà lórí program yẹn gbogbo yín náà lẹ́dẹ̀ mọ èsì tí mo fún wọn ẹnu tèmi ò gbà láti condemn Olúọmọ o. MC Olúọmọ ẹnu mi ò gbà ẹnu Sokoti ò gbà láti condemn ẹ. Ó wà lára àwọn èèyàn tó sustain mi tó sustain quality mi tí mo fi lè ní opportunity àti face yín lẹ́nìí. Èmi àti Olúọmọ ti ń bá bọ̀ more than 30 years ni. Látìgbà tí mo dẹ̀ ti mọ̀ kò ní nǹkan kan tó ń gbà lọ́wọ́ mi rí torí mi ìfìgbà kankan gbogbo àti mo ti mọ̀ ló ti wà òkè jù mí lọ. So èmi lè ní ń gbà lọ́wọ́ ẹ̀ kò gbà lọ́wọ́ mi. Now téèyàn bá wá ń ṣe fún mi ok ẹ rí pé nínú iṣẹ́ kan tí mo ṣe last mo sọ̀rọ̀ pé mo ti wà ń bàdàn sí ó ti lé ní it's getting to 10 years now tí mo ti wà ń bàdàn. Now láti ọdún tí mo ti wà ní bàdàn yẹn Olúọmọ yóò fi ẹran ọdún ránṣẹ́ sí mi yóò dẹ̀ fi owó sí ṣé mi ò tó ẹran ọdún rà fúnra mi ni ṣé mi náà láwọn èèyàn tí mò ń fún lẹ́ran bó ti ẹ̀ jẹ́ pé kéékèèké lágbára tèmi ká láti fún àwọn èèyàn ṣé mi náà wà láwọn èèyàn tí mò ń sọ lè yẹ fún mi. Ṣùgbọ́n tí ẹ̀ tó fún mi yẹn ó máa tóbi ju gbogbo ìtẹ́mi lè fún anybody ó máa ta steering ìtẹ́mi lè fún anybody. So automatically èmi náà ra kí n láyẹ̀ mọ́lẹ̀ máa pa tàbí kí n pa kún ìtẹ́mi ti rà tí mo fẹ́ pa fúnra mi tẹ́lẹ̀. So lẹ́yìn yẹn kò síbi tí mo ti lè pàdé ẹ̀ dádì mi ló máa ń pè mí orí atẹ́gùn ni mo ti ń sọ yìí dádì mi ni Olúọmọ máa ń pè mí kò dẹ̀ sí nǹkan tí mo gbà tì lọ́wọ́ ẹ̀ àwọn nǹkan kan wà tí mo ti gbà lọ́wọ́ ẹ̀ sẹ́yìn tí kì í tún sowó tọ́lọ́n ti bá mi lò láti dáàbò bo àwọn èèyàn kan mi nídìí àti máa kọwọ́ bọ irú yẹn lọ́nú ẹ̀ bí èrò èmi pẹ̀lú ẹ̀ ọ̀bá wá papọ̀ lénìí tàbí ó wà ní right mo wà ní left tàbí ó wà ní left mo wà ní right ṣé tó dẹ̀ kù ní kí n máa bú Olúọmọ ṣé tó kù nìyẹn bóore bá pẹ́ àṣìwèrè èèyàn ló máa ń gbàgbé èmi ò ní bá wọn bú Olúọmọ o gbogbo òwò tó bá fẹ́ bú tó bá ń bá mi sọ̀rọ̀ lórí program bá mi sọ̀rọ̀ Yorùbá nation kémi pẹ̀lú ẹ̀ ọjọ́ sọ má bá mi sọ̀rọ̀ má bú yẹn lẹ́gbẹ̀ẹ́ mi gbogbo ẹni tó bá bú yẹn lẹ́gbẹ̀ẹ́ mi ò kí ń ka ẹni yẹn kún rẹpẹtẹ because ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kì í sọ̀rọ̀ ọ̀bẹ kì í sọ̀rọ̀ àdá kì í sọ̀rọ̀ ọ̀bọ̀n kì í sọ̀rọ̀ èébú kì í sọ̀rọ̀ lílù ọ̀rọ̀ ká gbọ́ra wa lágbọ̀ọ́yé ni ká gbọ́ra wa lágbọ̀ọ́yé ká gbọ́ra wa lágbọ̀ọ́yé òní. Now èmi dúró gẹ́gẹ́ bí ẹnìkan tó ń fẹ́ máa agitate fún Yorùbá nation mo fẹ́ máa pe àwọn èèyàn jọ kí n máa bá àwọn èèyàn sọ̀rọ̀ nínú àwọn èèyàn tí mo fẹ́ máa péjọ yìí àwọn tó ń soríire látara MC Olúọmọ wà nínú wọn nígbà tí mi bá ti wá condemn Olúọmọ àwọn tí Olúọmọ ń sustain life wọn tí mo fẹ́ bá sọ̀rọ̀ tí wọ́n á gbà mí láàyè láti bá wọn sọ abẹ́rò pé tí ọmọ mẹ́wàá bá ń tẹ̀lé Olúọmọ tí mo bá dẹ̀ ń bá wọn sọ̀rọ̀ tútù ẹ rò pé méjì ò lè rí sí nǹkan tí mò ń sọ ni kí ló ní tá a believe pé kásá máa búra wa yẹn ok ṣé tá a bá wá gba Yorùbá nation tán sáà lé Olúọmọ dànù ni sáà lé àwọn politician yẹn dànù ni therefore mo fẹ́ sọ fáwọn èèyàn lénìí èmi ò ṣe Yorùbá nation tèmi débi pé kí n máa condemn èèyàn o mi ò dẹ̀ ní bá wọn condemn èèyàn láyé ṣé àwọn nǹkan tó Olúọmọ ṣe fún mi ni mò ń sọ yẹn tí n bá wá pàdé Olúọmọ ń sìn ní títì Ọlọ́run Olódùmarè gbọ́ Olúọmọ ṣe tó yẹ ló ṣe máa ń dọ̀bálẹ̀ fún mi now irú èèyàn wo ni kémi wá pera mi ṣé ibi ló yẹ kémi fi san oore ni èmi ò lè bá yín bú Olúọmọ o tí ìwọ́dẹ̀ ní Olúọmọ ṣẹ̀ ẹ́ o lè expect pé kémi tó Olúọmọ ṣe dáadáa sí yẹn kémi máa bá wọ bú
mi fi tí mo sọ ìtọrọ owó lọ́wọ́ Olúọmọ o kì í ṣe pé mo ń sọ nítorí kó Olúọmọ ó lè fún mi lówó o mo ń sọ nítorí àwọn tó Olúọmọ ti ṣe sẹ́yìn fún mi pé èmi ò kì í sábì sólóore o àmọ́dẹ̀fẹ́ káwọn èèyàn kọ̀ọ̀kan mọ̀ pé rísì tí mi ò rí pé táwọn èèyàn bá ti ń bú tó bá ti ń sọ̀rọ̀ tó bá ti ń bú irú lágbádá irú kinní kan ni mo máa ń ṣe lérí kí n bá wọn búyàn kò mọ́ mi lára ìdí iṣẹ́ tíátà wa yìí náà kò mọ́ wa lára torí èmi kọ́ iṣẹ́ ìdójú àmì ni àwa ò kì í bú èèyàn ní tiwa náà Ọlọ́run tó ti wá fún mi lórúkọ ntiruwa ẹ bá sọ ọ̀pọ̀ gbogbo ayé ni ó gbọ́ ṣé kémi máa gbọ́ síta kí n máa lọ kọ̀ndẹ́mù ẹnìkan ni tẹ́mi bá kọ̀ndẹ́mù ẹnìkan tọ́lọ́wọ́ bá kọ̀ndẹ́mù ẹ̀ kí ni mo fẹ́ ṣe nígbà tó bá yá èmi ó sùn yín náà ni nítorí pé ntọ́lọ́ ń fẹ́ yẹn ni ó ṣẹ so ti Olúọmọ bẹ́ẹ̀ kódà mo ní dókítà kan tó jẹ́ wípé màá rìkọ́dù ẹ̀ lénìí tàbí lọ́la mo fẹ́ mọ́ nílùú ẹ̀ rí mo bá tó ń já ewé káàkiri ni mo dẹ̀ rí bó ṣe ṣùtù pa mo wá wò pé kí àwọn ewé kan tó ń wù lóbi lẹ́mẹ́lẹ́mẹ́ báyìí ló ń já káàkiri ó dẹ̀ kí mi èmi náà dẹ̀ kí ẹ má bínú o mo rí bẹ́ẹ̀ ń já ewé ni mo ní tẹ́ ẹ̀yàn tí ẹ̀ lè máa wòye báyìí kóró pọ̀ ọmọ Yorùbá ni wọ́n ọmọ Yorùbá làwọn àwọn ewé tẹ̀ ń já yìí wọ́n bá sọ mi pé dókítà làwọn àwọn dókítà tó máa ń gbá rìsáàtì ewé àtegbò yẹn ẹ̀rù bà mí nígbà tí wọ́n ti ẹnu bọ ọ̀rọ̀ wọn lásán ó ti tó wàá sọ fún àwọn èèyàn kí gbogbo wọn dẹ̀ padà kí gbogbo wọn dẹ̀ dọ́mọ Yorùbá nation àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ jáde mò ń gbé wọn bọ̀ wá sórí program gbogbo yín lẹ máa rí ẹni tí mò ń sọ yìí irú àwọn nǹkan tẹ́lẹ̀ fẹ́ mọ wá káàkiri nìyẹn mo fẹ́ mọ gbá rìsáàtì irú ẹni bẹ́ẹ̀ yẹn ibi tó bá yẹ kí n lọ tó bá yẹ kí n dọ́dọ̀ ọba ẹ wo kì í ṣe gbogbo ọba alẹ́ Yorùbá ni ò sọpọ́tì wa mo dẹ̀ ń sọ mo dẹ̀ tó sọ pé kì í ṣe gbogbo ọba alẹ́ Yorùbá ni ò sọpọ́tì wa mo tún sọ fún yín wípé mo rí àwọn sínétọ̀ mo ní àwọn sínétọ̀ kan lọ́wọ́ àti àwọn House of Rep member tí wọ́n sì tó jẹ́ pé títí dọ̀la wọ́n sì ń kàǹfààsì fún Yorùbá nation ṣùgbọ́n tí wọ́n bá ti sọ̀rọ̀ pé Yorùbá nation làwọn wọ́n lé wọn kú omi tí wọ́n wà yẹn tí ẹ bá wá lé wọn kú omi tí wọ́n wà yẹn àwọn táwọn ń ṣe dáadáa fún ilẹ̀ Yorùbá ńkọ́ àwọn fámìlì wọn ti fámìlì bàbá ẹ̀ tó ń ṣe dáadáa fún fámìlì ìyá ẹ̀ tó ń ṣe dáadáa fún fámìlì ẹ̀gbọ́n fámìlì ìyàwó tó ń ṣe dáadáa fún kílẹ̀kùn yẹn ó tì nìyẹn tẹ́ bá ti lé gbogbo ẹ̀ ti dúró nìyẹn so ẹ dẹ̀ mọ̀ pé national cake ní owó wa náà ń kó lọ bẹ̀ ńgbà tó wá dé owó wa ní wọ́n ń kó lọ ṣé ká tún kọ owó yẹn fún wọn ni ká tún sọ pé òkè gbogbo owó wa tẹ̀ ń kó nílẹ̀ Yorùbá tó jẹ́ pé òun lẹ́fi ń ṣe gbogbo lẹ́fi ń build Nàìjíríà yìí àwọn ọmọ tí wọ́n gbọ́dọ̀ gbà ń bẹ̀ mọ́ is that what we want is that what we are saying ẹ jọ̀ọ́ mo fẹ́ ká ṣe làákàyè lórí kíní yìí o ẹ jọ̀ọ́ o mo fẹ́ ká ṣe ẹ wo ẹni tí lànà tiẹ̀ bá tèmi mu ni kájọ súnmọ́ra wa ẹni tí lànà tiẹ̀ bá tèmi mu màá sá fún o ẹ wo bọ́bá di àárọ̀ láti ń bá dúró tí mi ò bá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Yorùbá nation mọ́ títí tí màá fi kú Yorùbá nation ni màá sì máa ṣe nínú mi àwọn èèyàn tó bá sì bá súnmọ́ mi mo sì máa bá wọn sọ̀rọ̀ Yorùbá nation ibò ká ní mo tẹ̀ wá stop mi ò wá jáde mọ́ torí pé àwọn èèyàn ti fẹ́ pin mí lẹ́wọ̀n àwọn èèyàn tó pọ̀ majority àwọn èèyàn ni wọ́n understand mi ò ní understand plight mi ò tí wọ́n tẹ̀ tún pè mí lẹ́yìn ètò pé yes ẹ wo ojú òní tì yín bàbá ẹ ní sórí burúkú ẹ ní ṣe kinní kan ẹ ní faragbá tó ń bẹ̀rẹ̀ sí ní ṣàdúrà fún mi pé àwọn tí ẹ láìkì bí mi ṣe ń rọra moderate kinní yẹn pé táwọn ọ̀pọ̀lọpọ̀ náà sọ fún mi pé àwọn náà láìkì ìbú àwọn náà láìkì kinní kan àwọn náà ṣe rí nípa ká mọ̀ búra wa ní ìmọ̀ wa fi lè ṣọ̀kan mo rẹ́dì láti bá àwọn politicians sọ̀rọ̀ tá a bá rí ẹni tí mo lè yí lọ́kàn padà láti dára wa. ẹjọ́ sà ẹjọ́ mọ̀ mi ò ní Olúọmọ Musiliu bú o ẹ wo ẹjọ́ tó sọ̀tọ̀ ọ̀rọ̀ fún yín téèyàn bá halẹ̀ mọ́ mi púpọ̀ jù ó wà lára àwọn èèyàn tí ó yarí o tẹ́nìkan bá halẹ̀ mọ́ mi nílẹ̀ Yorùbá yìí MC Olúọmọ wà lára àwọn èèyàn tí ó sọ pé kò possible so mi ò ní bú o ẹnìkan wá jókòó àwa just because of one reason one thing or the other that is best known to him or her ọmọ á inject yẹn sí èmi ní mind
èmi máa bú wọn kò possible o mi rẹ́lì láti bú yàn àkọ́kọ́ public figure ni mí àwọn èèyàn nǹkan tí àwọn Yorùbá òwe yẹn mi ò tiẹ̀ rántí báwọn Yorùbá ṣe máa ń pa pé nǹkan tí Yorùbá bá yàn lé lórí náà wọ́n padà bú ọ sí so therefore èmi ń sọ fáwọn èèyàn tó bá jẹ́ genuine Yorùbá nation agitator mò ń sọ fún yín wípé èmi ò ní báyàn bú èbú o ẹ rí i pé nu àwọn sẹ́bi mẹ́ta mẹ́rin tí mo ti ṣe sẹ́yìn mo sọ fún wa pé àníìdí àti búyàn ìgbà tí mo rí pé àwọn èèyàn gbọ́ ni mo fi wọ́n lẹ̀ so ẹjẹ́ mi ò bá sáà bú òsánì ni mo bú un mi ò láì búyàn ó dọ̀hùn ní sọ pé ẹ wo ní Èkó tó lu ọmọ wà yẹn despite the fact pé ó rí pé mò ń campaign fún Yorùbá nation Ọlọ́run lẹ́numọ̀rẹ́ gbọ́ mo sì kí ọ̀dẹ́ kò ju ẹni ìwé àlọ́ lórílẹ̀‐èdè torí pé kò síbi tí mo bá ti dá orúkọ rẹ̀ wọ́n ti kọ́kọ́ máa ṣe iṣẹ́ ìfẹ́ rẹ̀ yẹn lọ kó n gangan tó dé tàbí kó tó bá ń sọ̀rọ̀ torí ọ̀pọ̀lọpọ̀ yẹn máa bí èmi pẹ̀lú ẹ̀ ṣe close sí bàbá wa Ìbà Gani Adam àwọn èèyàn ń bú wọn nígbà kan wọ́n dẹ̀ fẹ́ kémi náà máa pẹ̀lú bú Ìbà Gani Adam Ìbà Gani Adam ti ṣe dáadáa fún mi láìmọye ìgbà Ìbà Gani Adam ti ṣe dáadáa fún mi ní àìmọye ní iye ìgbà tí mi ò lè sọ now ṣé Ìbà Gani Adam wá tí ṣe kò ṣe dáadáa fúnlẹ̀ Yorùbá ìrí ni nígbà tí ogun lè dojú àmì ń jọ sí àwọn náà dúró now now ṣe mọ̀ pé lójú àwọn agitators sìn anybody tó bá bá wa bú Sunday Igboho ṣe mọ̀ pé a sọ di bí pé ọ̀tá ìlọsíwájú ní irú èèyàn bẹ́ẹ̀ náà làwọn kọ̀ọ̀kan tó bá ti ṣe dáadáa sí wa ẹ má jẹ́ ká ríyàwó kọyàlé ẹ jẹ́ ká gbà pé gbogbo ẹni tó bá ti ń ṣe dáadáa tó bá ti lè fọwọ́ ti Yorùbá nation yìí ara wa ni ká dẹ̀ gbà wípé iná wọn gbàgbà tó jẹ́ wípé bá a bá rí Yorùbá nation yìí gbà àdẹ́dì àti pa àwọn èèyàn tí ò tẹ̀lé wa àdẹ́dì àti ilé wọn kúrò so ẹ jẹ́ ká fi wọ́n lẹ̀ ẹ jẹ́ káwọn náà dúró tiwọn lórí program àná mo sọ wípé nígbà tí Ọlọ́run ní kí Noah kó kan ọkọ̀ Noah àjọ náà lọ́hùn kì í ṣe gbogbo àwọn èèyàn tó ní àǹfààní àti wọnú ẹ̀ náà wọnú ẹ̀ tí o bá ṣe gbogbo àwọn èèyàn tó ní àǹfààní àti wọnú ẹ̀ náà wọnú ẹ̀ so automatically nǹkan tí a bá ń ṣe gẹ́gẹ́ bí èèyàn ẹlẹ́ran ara tá a bá rí àwọn èèyàn kan tí ò ní the same feelings or concern táwa ní lórí irú nǹkan yẹn sọ yẹ ká pa wọn ni àwọn politician wà tó jẹ́ pé nǹkan táwọn náà fi ń live nìyẹn so ṣé ká pa èmi mẹ́yìn lọ́wọ́ ni nítorí pé mi ò dá story àtúnyìn sí ṣé ká pa èmi máwọn lọ́wọ́ ni ṣe rí agitation tèmi it's not all about pé ká pa ara wa tàbí kí Yorùbá ní ìyapa mo ti ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan sẹ́yìn tí mo fi sọ̀rọ̀ nípa kí a unite Yorùbá ẹ jẹ́ kí máa Yorùbá ṣọ̀kan ẹ má jẹ́ ká jà ẹ má jẹ́ ká bára wa jà ìdí tá a fi ní bára wa jà ni pé by the time tí Yorùbá nation bá tẹ̀ wá lọ́wọ́ tán gbogbo ọmọ Yorùbá lónìí kì í ṣe tèmi nìkan kì í ṣe ti Sunday Igboho nìkan bó tẹ̀ jẹ́ pé gbogbo àná láti rí ìyà tí ọmọkùnrin ń jẹ ẹ wo irú ilé tó kọ́lẹ̀ ẹ wo irú ilé tó kọ́ sílẹ̀ tí wọ́n jẹ́ kó gbé ẹ wo irú ilé bí ilé tó ju ààfin ọ̀pọ̀lọpọ̀ míì lọ tí ó dẹ̀ kọ́ sílẹ̀ tí wọ́n dẹ̀ jẹ́ kó gbé nítorí ọ̀rọ̀ Yorùbá nation náà so báwọn nìkan náà bá ní passion láti tẹ̀lé wa àwọn tí wọn ò tẹ̀lé wa wọn ò ní máa rí wọn bí kí wọ́n kùnà ń bọ̀ jẹ́ pé Yorùbá náà kan náà jọ ni wá ṣé bí Yorùbá náà là ń pariwo bí Yorùbá nation là ń pariwo ṣé nígbà tí Yorùbá tó jẹ́ pé Yorùbá là ń pariwo Yorùbá nation là ń pariwo yẹn ṣé okùn tó so àwa Yorùbá pọ̀ ṣé ká máa gé ni ká máa gé kọ́ ká máa explain fúnra wa ẹ rí dókítà tí mo ní mò ń mú bọ̀ yìí ẹ rí bí ó ṣe yànnà náà àwọn nǹkan kan tẹ́rù Ọlọ́run ó bà ní dókítà ni bí mo bá rí ọdẹ tí n bá rí o pé ọdẹ yẹn ní ìmọ̀ tí ń jẹ́ ìṣọ̀kan màá gbé ọdẹ wá sórí program mi now eré tẹ wá rí kékeré ni mo sọ fún yín pé ọmọ Àgbẹ̀kọ̀yà ni mí o tọkàntọkàn ti gbogbo ara
now bí mo ṣe wá jẹ́ Àgbẹ̀kọ̀yà yẹn gbogbo àwọn tí wọ́n jẹ́ olórí wa tí mo mọ̀ pé wọ́n ń jà fún tí wọ́n ń jà fún Yorùbá nation yìí lábẹ́nú tẹ́ ìtọ́pọ̀lọpọ̀ yín ò tí mọ̀ màá mọ̀ rìkọ́ọ̀dù wọn màá mọ̀ gbé wọn jáde. Mo rántí ìjọ tí ààrẹ wa gangan òun ló líìdì gbogbo wa tá a wá ṣe rálì ní Ìbàdàn tá a délé Olúbàdàn tá a rìn káàkiri gbogbo ìlú níbi tá a ti ń lọ sọ̀rọ̀ pé kí wọ́n fi Chief Sunday Igboho sílẹ̀. Màá tú orí aago mi ó yẹ kí n ní irú rìkọ́dì yẹn lọ́wọ́ tó jẹ́ pé fọ́tò Sunday Igboho là ń gbé káàkiri báyìí. Mo pẹ̀lú mi ò ti torí pé mo lórúkọ kí n má tẹ̀lé wọn nígbà tí bàbá mi yẹn wà ńbẹ̀ president wà ńbẹ̀ secretary wà ńbẹ̀ treasurer gbogbo àwọn olóyè gbogbo àwọn àgbààgbà wa pátápátá gbogbo wọn náà wà ńbẹ̀ ta wá lè mi ta lè mi. So ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ìṣọ̀kan ní kẹjá wa ìṣọ̀kan ọmọ Yorùbá ló ṣe pàtàkì ó ṣe pàtàkì o ó ṣe pàtàkì o ó ṣe pàtàkì o because kọ́lọ́mọdé ó jẹ́ pé akámọ́ ti fi nǹkan burúkú lọ́lẹ̀ débi pé ìgbà tí Yorùbá nation ń bá wa tẹ̀ wá lọ́wọ́ tán á ti yapa á ti di ẹlẹ́yàmẹ̀yà yóò jẹ́ pé ilé ìlú sọ̀pọ̀tì ilé ìlú sọ̀pọ̀tì ẹ jẹ́ má jẹ́ ká bá débẹ̀ yẹn o. Ẹ jẹ́ kí a gbà ká nígbàgbọ́ wípé èpè tí a ó lẹ̀ sẹ́ńjọ́ sí pẹ́nu wa ò ní ṣọ̀kan. Ẹ jẹ́ ká nígbàgbọ́ wípé èpè yẹn Ọlọ́run ti jẹ́ kó rodò lọ mú mi o. Àwa gangan là ń jára wa lógun báyìí o nípa ká máa gbógun síra wa. Therefore gbogbo nǹkan tí mo ní láyé ni mo ready láti fi campaign lórí nǹkan tó wà nínú mi. Nǹkan tó wà nínú mi yẹn náà dẹ̀ ni pé kí Yorùbá nation tí ó bá dẹ̀ wá jẹ́ wípé bí mo ṣe ń pariwo bí mo ṣe ń sọ yìí tó bá jẹ́ pé nítorí pé mi ò ti búyàn àwọn èèyàn ò fẹ́ kí n sọ mọ́ máa pa mọ́ra máa dẹ̀ ràn mọ́ sí lábẹ́nú mi jẹ́jẹ́ bí mo ṣe ń ṣe tẹ́lẹ̀ right from time torí pé right from time ni mo ti wà pẹ̀lú Yorùbá nation. Ariwo ni mi ò kàn bá wọn ariwo tàbí ìwọ́de nìkan ni mi ò kàn bá wọn ṣe. Èmi àti Chief Sunday Igboho adẹ̀súnmọ́ra dáadáa mò ń lọ sílé Chief Sunday Igboho wá sínú ilé mi rí orí afẹ́fẹ́ ni mo ti ń sọ yìí tí ẹ̀yin náà máa kẹ́yìn náà tẹ́ mọ̀ pé tó bá jẹ́ irọ́ àwọn náà máa kúkú gbọ́ àwọn náà máa rí tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí. Mo sọ lórí kíní lánàá gbogbo ìgbà tí n bá lọ sí ilé ẹ̀ even káti ẹ̀ wá ní ìmọ̀ ìmẹ̀ àti Chief Sunday Igboho ọ̀ṣọ̀kan lórí ọ̀rọ̀ Yorùbá nation. Gbogbo ìgbà tí n bá lọ sí ilé ẹ̀ lẹ́yìn tó bá fowó sí mi lápò tán ó tó máa gbé àpò ráìsì sẹ́yìn mọ́tò mi. Ṣé bírú ẹ̀ bá wá ní ṣòro ṣé kò yẹ kí èmi ó ní feelings ṣé kò yẹ kí èmi ó share feelings ẹ̀ ṣé kò yẹ kí èmi ó share feelings ẹ̀ ká tó wá sọ̀rọ̀ wípé ìṣòro tó ní yìí náà lórí àwa Yorùbá ni lórí pé ẹ má pa àwọn èèyàn wa mọ́ ẹ má pa bàbá wa mọ́ ẹ má pa ìyá wa mọ́ ẹ má bá àwọn èèyàn àwọn ìyàwó wa àwọn ọmọge wa ẹ má bá wọn lájọṣepọ̀ mọ́ ẹ má fọ́ọ̀sì wọn mọ́ ẹ má jiyàn gbé mọ́ lórí ẹ̀ tó dẹ̀ wà nú ìyà yẹn títí dèní. Tí Yorùbá nation bá kú ẹ dákun torí Ọlọ́run kí la fi san fún Sunday Igboho kí la fi san fún Chief Sunday Igboho tí Yorùbá nation bá kú. Now ní tí mo fẹ́ sọ fún wa ni wípé bàbá wa Gani Adams àti àwọn oníjàǹgbara tó wà ní ilẹ̀ Yorùbá bàbá wa Gani Adams ẹ pé gbogbo àwọn oníjàǹgbara o àwọn aráabí ti wà láàrin wa o wọ́n rẹ́dí àti jíyàn gbé wọ́n rẹ́dí àti pààyàn láìmọye o wọ́n ti wà nú gbó wa o gẹ́gẹ́ bí fílàs tá à ń gbọ́ àti nǹkan táwọn èèyàn ń sọ sí wa létí wọ́n ti wà láàrin wa o bàbá wa Gani Adams ipò yín ni mo ti ẹ̀gbọ́n gbà kan tẹ̀ mo mọ̀ agbọ́ ti gbà kan mo rí sí pẹ̀lú tẹ̀ ń sọ wípé táwọn ọba Yorùbá tí wọn bá ti pè yín torí pé ẹ ti mọ̀ pé tí wọn bá lè sọpọ́tì ogun yẹn tẹ́ bá ti ń ja ogun lọ wọ́n padà náà ni wọ́n làwọn ọ̀ràn yín ni ṣùgbọ́n sìn gbogbo ọ̀pọ̀lọpọ̀ Yorùbá gbogbo àwọn majority ọba ilẹ̀ Yorùbá ni wọ́n ti fi iṣẹ́ yìí jẹ yín gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwa ọmọ Yorùbá láti fi iṣẹ́ yìí jẹ yín bàbá Gani Adams
ẹ coordinate àwọn èèyàn, ẹ coordinate àwọn èèyàn, ẹ jẹ́ ká gbáradì fún àwọn ìṣòro tó ń bọ̀ yìí o. Àmẹ́ni tí ó kàn o, ó lè má kàn wá o, alọ́mọ o, aníyàwó o, ìyàwó wa ní fámílì o, a ní fámílì di ìyá ní ti bàbá o, so ta la mọ̀ tí ó kàn. Torí ìdí èyí mo bẹ̀ yín o, Ọlọ́run Elédùmarè ò ní jẹ́ ká fojú sunkún ara wa o. Yorùbá nation yóò ní bàjẹ́ o, yóò sì tẹ̀ wá lọ́wọ́. Àwárí lobìnrin wà nǹkan ọbẹ̀. Ẹ rí i pé ìjọ kan a máa jókòó náà báyìí tí màá máa sọ̀rọ̀ pé Ọlọ́run mo dúpẹ́ o, nígbà yẹn ogun le kíní kan sí. A padà máa sọ yẹn nínú ìdùnnú, àní sọ nínú ìbànújẹ́. Yorùbá nation, ire o.